torí àpẹẹrẹ ti fi hàn pé ejò ẹ ó lọ́wọ́ ní torí kùrùkẹrẹ wà táwọn ọmọ ìlẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣé kìí ṣe nǹkan tí mo rò ṣá àbí nǹkan tí mo rí lórí. Àkọ́kọ́ náà make it make sense to me pé relationship mi àti Kẹ́misọ́lá ń bẹ nínú. Tí gbàgbé bá ṣe àti pé báyà tí ọpọlọ ẹ ò bá pé jẹ́ kí nǹkan tí ò yẹ ṣe ti fi yé ẹ lónìí. Ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ àti Kẹ́misọ́lá àti èmi ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà. Secondly, àwọn ọmọbìnrin tó ń sọ̀rọ̀ nípa wọn yìí Kẹ́misọ́lá ló kó wọn wálé, so wọ́n ní every right láti bá mi ṣe, kò dẹ́ ṣe crime náà tí mi náà bá wọn ṣe. Then ọ̀rọ̀ tó fi parí ẹ̀ ó ní ìyàwó kan tí mo mọ̀ ṣé wọ́n ṣe kan tí mo mọ̀ kọ́ ní nǹkan tó mọ̀ jọ kí ló mọ̀. Má fi ni mi mo mọ̀ ń jẹun òkùnkùn ilé kùn báyìí kò nínú máa mọ̀ ní o oníkù báyìí mo ló dẹ̀ mọ̀ ká ọ̀dọ̀ ẹni kù wà tó bá yọ o mọ̀ so nǹkan tó rí yẹn gangan jẹ́ kémi náà rí sọ fún mi kí n gbọ́.